Ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa ìṣẹ̀ṣe làgbà. Òṣàtọ́lá Abímbọ́lá òun la tọ́kùn ètò yín. Bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa, ẹ bá wa máa pín, ẹ bá wa sọ fún alára wípé a ti wà níbí ní digbí, ẹ bá wa sọ fún àjírò wípé a ti wà níbí ní digbí, ẹ bá wa sọ fún Ọ̀ràngúnlélà wípé èmi ọmọ yín àbúrò yín mo ti wà níbí ní digbí. Ẹ bá wa máa pín bẹ́ẹ̀ ni. Ẹ ṣeun. Mi ò ní dá yín ní agara ní àṣálẹ́ yìí nítorí wípé èní kì í ṣe ọjọ́ ètò wa, ṣùgbọ́n a ní láti bọ́ síta, mo ní láti bọ́ síta láti wá sọ̀rọ̀ nípa nǹkan tí ò yé wa. Ìyá mi Alájà Múráínà Fọlárin, ẹ káàbọ̀. Àwa kì í ṣe sáré wá bẹ́ẹ̀ ni. Ẹ káàbọ̀ ìyá mi Margaret, bàbá mi àbí ìyá mi Akíntúndé Fọláṣadé, bàbá mi Johnny Best. Níbi ká pé èdè àjùra wa lọ, wọn kì í sọ fẹ́nìyàn mo dá ẹ dúró. Ẹ jẹ́ ń jó fún yín dẹ̀. Ẹni lọ́gbọ́n lórí amọ̀ níkùn, ẹni lọ́gbọ́n lórí amọ̀ níkùn ó, níbi ká sọ̀rọ̀ àjùra wa lọ. Àwọn orin bàbá wa yẹn, ẹ má jẹ́ kó orin yẹn waste o. Níbi ká pé èdè àjùra wa lọ, wọn kì í sọ fẹ́nìyàn mo dá ẹ dúró. Mo dá ẹ dúró, ẹni lọ́gbọ́n lórí amọ̀ níkùn, ẹni lọ́gbọ́n lórí amọ̀ níkùn o, níbi ká sọ̀rọ̀ àjùra lọ. Bẹ́ẹ̀ ni. Ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí i. Mo kí yín ní kí ọlá, mo kí yín ní kí ọlà, mo kí yín tẹ̀ṣọ́ tẹ̀ṣọ́. Lónìí nítorí wípé ètò pàjáwìrì la wá ṣe, a ò ní máa ṣe bá ṣe ń ṣe ètò bẹ́ẹ̀ ni gangan. Mójúbà Olódùmarè o, bẹ́ẹ̀ ni, torí wípé gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ tí ò bá ti fi tó Olódùmarè ṣe, tí ò bá ti fi tó Olódùmarè síwájú, irọ́ pátá lásán gbà náà ni òun ni wọ́n ń pa. Olódùmarè ìbà rẹ, mójúbà rẹ Olódùmarè. Gbogbo agbára mójúbà, gbogbo agbára tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáńlá ayé mú, gbogbo agbára tó di orígun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ Yorùbá mú, mójúbà gbogbo yín ẹ̀yin ìyá mi Ọ̀pàkẹ́ Ọ̀làkẹ́, mójúbà yín o. Bẹ́ẹ̀ ni, mi jẹ́ kó yán yín kéré. Ẹ jẹ́ kí n sáré wọnú agbami ètò lọ, bẹ́ẹ̀ ni, nítorí wípé ìjáde pàjáwìrì òun la jáde yìí. Mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo wa wípé kí ló dé tó yẹ wípé bá a bá ti gbọ́rọ̀ báyìí, ẹ má bínú wípé mi ò ní máa kí gbogbo wa lẹ́yìn kankan. Olólùfẹ́ mi náà ni gbogbo yín, ẹ jọ̀ọ́ ẹ má fi ṣèbínú. Ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín papọ̀. Kí ló dé tó yẹ wípé tí a bá ti gbọ́rọ̀ bíi ká máa sáré sọ pé ọ̀rọ̀ yìí o, ọ̀rọ̀ máa ń tètè ká wa lára. Kò ń ṣe pé bóyá ó yẹ ká jókòó ká ronú wípé ọ̀rọ̀ yìí báwo ló ṣe jẹ gangan, ṣé lótìtọ́ ni, ká fúnra wa dúró, ká ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀jẹ̀ mi máa ní background check, àbí ká ṣe ìwádìí tó yanrantí lótìtọ́ àti lódodo. Èmi ìbá má mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí, nípa ọ̀rọ̀ ọba Tẹ́jú Oṣó lórí ilé kéńtà àbí kí lẹ́ ń pè é ní Abẹ́òkúta. Mi bá má mọ̀ nǹkan kan nípa ẹ̀, ṣùgbọ́n nígbà tí mo rí fọ́nrán ọba yìí tó sọ̀rọ̀ nípa Yorùbá nation, Yorùbá agitation, ó jàjà máa fẹnu sí ọ̀rọ̀ Yorùbá agitation. Ó lérò wípé kó wá dúnkokò mọ́ wa, òun ló lè fi bá wa sọ̀rọ̀. Wọ́n ní wípé ọ̀rọ̀ ló ń yọ bìlápò, ọ̀rọ̀ náà ló ń yọ idà nínú ikọ̀ àbí báwo lọ ṣe ń pè é. Ọ̀rọ̀ yìí ó dùn mí
ni mo ṣe bọ́ síta mo dẹ̀ sọ lọ́jọ́ kìíní àná mo sọ fún ọba yìí mo sọ èyí tẹ́ ẹ wo ètò yìí kò ní ìdí pé bóyá kí n tún máa padà sínú ètò yẹn ìyẹn ti lọ nìyẹn. lẹ́yìn tí mo ṣe ètò náà tán oríṣiríṣi ló ṣẹlẹ̀ ńbẹ̀ ẹ̀jẹ̀ adé mọ́ torí wípé kò kàn mí. àmọ́ nǹkan tí mi ò fẹ́ràn sí ẹ̀yin ọmọ Yorùbá òun ni wípé àbòsí yìí náà ni báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ àbòsí yìí sí láàrin wa. mo ṣètò lánàá inú fẹ́ bí mi kọjá ààyè mo tètè yá pa ètò yẹn mọ́ mo kúrò ńbẹ̀ nítorí wípé a dúpẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ mi tó pè mí padà wá sílé wípé Òṣàtọ́lá má tí ì bínú mo sáré pa torí pé tí n bá ní kí n máa sọ̀rọ̀ lọ máa sọ̀rọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan kì í ṣe pé bóyá kò yẹ kí n sọ ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ yẹn máa sọ kò dẹ̀ ń ṣe àsìkò tó yẹ kéèyàn sọrú ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde rèé gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá wípé ìyá àgbà mi máa ń sọ wípé tásìkò ọ̀rọ̀ bá tí ì tó ẹni tó sọ lè dẹrú ọ̀rọ̀ ìdí nìyẹn tó yẹ kí n sáré tó fi jẹ́ kí n sáré pa ètò náà mo kí yín ìyá wa ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ náà la ṣe wà lórí ètò lénìí bẹ́ẹ̀ ni mo kí gbogbo yín papọ̀ bọ̀ tí yá wa yẹn ẹ mọ̀ pé sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi báyìí ni wọ́n adẹ̀gbúdọ̀ yẹ wọn sí bẹ́ẹ̀ ni. ṣé rí i ní ìgbà tí mo sọ̀rọ̀ nípa ọba yìí oríṣiríṣi ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe sọ mo wá ń béèrè lọ́wọ́ gbogbo àwa tí à ń sọ̀rọ̀ wípé a fẹ́ kí Yorùbá dá dúró kí ló dé tó jẹ́ wípé alábòsí ló pọ̀ jù nínú gbogbo wa. wọ́n ní wípé tí àgbà kò kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ nínú orí àwọn àgbààgbà ti wọ́ báwo ló ṣe fẹ́ tún torí ọmọ tuntun ṣe. tí mo ṣe tún ṣe sọ yìí ní ìsìn mo ti kan ẹlòmíì láràn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ àlùfàǹṣá ni mo sọ jáde ọmọ yìí ò ní respect ń bo lọ́tí erin náà. àmọ́ nínú kẹ́lẹ́kẹ́lẹ́ ọkùn ẹ nísàlẹ̀ odò okùn ẹ wàá mọ̀ wípé òtítọ́ ọ̀rọ̀ l'Òṣàtọ́lá ń sọ torí wípé òpònú ènìyàn náà ń dàgbà ṣùgbọ́n ẹ ò fẹ́ kéèyàn máa mẹ́nu bà ibi tí ó bá ti jẹ mọ́ òtítọ́ ọ̀rọ̀ jáde òun náà lọ̀rọ̀ yín fi ń sún mi òun ló fà á tó jẹ́ wípé kàkà ká lè rìn lọ sí ibi tó yẹ ká rìn lọ ẹ wàá máa merry-go-round ẹ má bínú wípé mo sọ òyìnbó níbẹ̀ yẹn ẹ máa pò yídà lójú kan náà nígbà tí ẹ mọ ibi tó tọ́ tó yẹ kẹ́ ẹ máa lọ tó yẹ kẹ́ ẹ dojúkọ. ó ṣe jẹ́ pé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn kí ló fà á tó jẹ́ wípé ọ̀rọ̀ gbogbo kì í ṣe lórí alábàáhùn gbogbo wa ìyá mi Ọmọlára Sunshine mo rí yín kí ló fà á tó jẹ́ wípé tí nǹkan bá ti sáré ṣẹlẹ̀ àwọn kan tó yẹ wípé ẹ̀dẹ̀ mọ̀ wípé lórí ìjàngbara yìí la wà kí ló fà á tó yẹ wípé ìjàngbara yẹn inú máìndì tiyín ni wípé kẹṣà máa divert attention gbogbo àwọn èèyàn à ń jìjàngbara kì í ṣe pé à ń jà fún ọba à ń jìjàngbara kì í ṣe pé à ń jà fún ìjòyè à ń jìjàngbara kì í ṣe pé à ń jà fún politician à ń jìjàngbara kì í ṣe pé à ń jà fún ara wa à ń jà fún gbogbo ìlú àwọn tí ò rán wa ń ṣẹ́ à ń jà fún wọn àwọn tí ò mọ̀dí tá a ṣe ń jà à ń jà fún wọn àwọn tó mọ̀dí tá a ṣe ń jà à ń jà fún wọn àwọn tó ń jìyà à ń jà fún wọn àwọn tó ń jọrọ̀ à ń jà fún wọn ìtumọ̀ ìjàngbara nìyẹn. You don't do it selfishly. You don't do it because you don't come into it because o fẹ́ jẹ́ mouthpiece ẹnìkan àbí spokesperson ẹnìkan. But it appears that ẹ má bínú tí bá ti bínú lòyìnbó máa ń bọ́ lẹ́nu mi. Mo fi títóbi Olódùmarè mo fi bẹ̀ yín ẹ bá mi gbà bẹ́ẹ̀ bí mo ṣe lè sọ lálẹ́ torí pé tí n bá ti bínú báyìí òyìnbó máa ń jáde lẹ́nu mi. Ẹ jẹ́ mímí tí ìbínú délẹ̀délẹ̀ so ẹ má caution mi. Ó máa ń dùn mí tí n bá rí ibi tó yẹ ká ti sọ òdodo ọ̀rọ̀ tó jẹ́ wípé a máa gbè lẹ́yìn ẹnìkan torí wípé a súnmọ́ wọn àbí nítorí wípé a ò fẹ́ ṣẹ̀ wọ́n torí wípé a mọ̀ wọ́n. Àwa tá à ń jìjàngbara ti mọ̀ wípé kò síbi tí a lè yí sí. We are going to step on toes. When I mean step on toes, àwọn tó pera wọn ní high and mighty, àwọn tó pera wọn wípé àwọn jẹ́ nǹkan pàtàkì nígbà tí wọn ò jẹ́ nǹkan kan. Àwọn tó sọ wípé àwọn ti kó gbogbo wa, àwọn ti kó wa sábẹ́, àwa lẹ́rú, àwọn dẹ̀ lórí ẹrú káàfàtà. We are going to step on their toes. Kò sí bá ṣe lè ṣe. Kò sọ́nà tá a fẹ́ lè gbégbà. Torí wípé tá a bá sọ wípé ká máa fi ọwọ́ ra wọn lórí ìwà ìbàjẹ́ ti dẹwù sí ó ti di nǹkan sí wọn lára ó ti di mọ́líkì ìyá omidin ìyá mi Lánrè Abíọ́lá mo rí yín.
sọ̀rọ̀sọ̀rọ̀ náà làwọn náà tàbá ní ká máa sọ̀rọ̀ tàbá ní ká máa sọ̀rọ̀ tàbá ní ká máa sọ̀rọ̀ ẹ máa sọ wípé èèyàn sọ̀rọ̀ kí ló dé tẹ́ ṣe ń ṣe báyìí kí ló dé tẹ́ ṣe ń ṣe rádaràda tẹ́ rò pé ẹ̀ ń ṣe dáadáa ẹ̀ ń ṣe pàápàá lójú ara yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìyá àgbà mi ọba tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ fún ó wá mú ara ẹ̀ ó mú sí abẹ́ ọ̀rọ̀ Yorùbá agitation wípé òun ń jà fún wa ọba yín àti crime 5 and 6 ni 2 wọ́n jọ gé 4 ni mo rí nígbà tí mo wà lórí ètò ìyá wa ẹni ọmọ ológo ìyá mi kan sọ pé ìyá mi Òṣàtọ́lá I love you so much and I know you are going to stand for this ọba I would stand for the truth nothing but the truth mo ní wípé ẹ̀yin àgbààgbà náà lè má sọ wípé sàn láàrin ajé ní mú ní pẹ̀kọ̀rọ̀ èmi wá bá yín yí padà mo ní sàn ní màá rìn ajé ò lè mú Òṣàtọ́lá pẹ̀kọ̀rọ̀ I'm sorry mi ò mọ bó ṣe ń ṣe tí ẹ bá fẹ́ mọ ìdí tí mo fi ń sọ òótọ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé òtítọ́ ọ̀rọ̀ máa ń jẹ mí lógún láti sọ mi ò tí ì lè sọ ní ìsìn torí wípé àsìkò ọ̀rọ̀ ò tí ì tó kàkà kí n má sọ òótọ́ ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Yorùbá agitation àbí nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí àbí nínú gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ tí n bá máa bọ́ síta lórí afẹ́fẹ́ láti wá máa sọ kàkà tí mi ò fi ní sọ òdodo ọ̀rọ̀ mi ìyá ní bọ́ síta láti gbẹnu sí nìkan lókù. ọba olórí ilé kéńtayín scammer ni Casanova ni gbígbá ni ó máa ń gbá wọn ni ó máa ń panẹ bíìtì gbogbo obìnrin ni that is what he is good at and ó ti mọ̀ wípé òun dẹ̀kẹ̀rẹ́ scammer lòun Nemesis can catch up with him at any time ó gbéra ẹ̀ sábẹ́ Yorùbá agitation so wọ́n wá mú ní ìsìn you want us to speak for him you want us to speak for him for what mi ò mọ̀ mo béèrè lọ́wọ́ gbogbo wa ni torí èèyàn ń bá rédèrèdè tiẹ̀ lọ ó ń kó ẹ̀rọ̀fọ̀ ó fi ń yíra ẹ̀ ó wá fẹ́ fi yí Yorùbá agitation must you attach everything with our precious agitation so because of wọ́n mú ọba tó jẹ́ wípé scammer ni we have to go outside out of line láti lọ ṣe rally fún scammer tó jẹ́ wípé Nemesis have just find a way to catch up with him. I don't know how that sounds to your hearing. So because ọwọ́ pálábá ẹ̀ padà ṣẹ́gi irọ́ ti lọ fógún ọdún òtòtò wá bá ní ọjọ́ kan ṣo we must use our own energy láti pariwo pé ẹ̀yin federal government ẹ jọ̀ọ́ o ẹ má ṣe kinní kan ọba wa ó sọ̀rọ̀ tá nọba òfò tá nọba òṣì ẹ wò ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín most of your obas are to be blamed for so many things they have a lot of atrocities they must account for so ẹ jọ̀wọ́ ẹ má sàsí abẹ́ Yorùbá agitation láti fi máa sọ̀rọ̀ dáadáa nípa ọba àbí ìjòyè kíjòyè and let me tell you something tí èmi Òṣàtọ́lá bá ń bọ́ ẹ gbàgbé ìyálàyà àwọn kan ló ń bọ́ àwọn ẹni bí torí wípé I've got evidences to prove not evidences quote me anywhere mi ò fẹ́ bínú right from my tender age I would love to be I have always loved to be a lawyer but you know what story yẹn mo ti sorry I couldn't be a lawyer because of all this mess tí a find ara wa in. Kò sí ìpínlẹ̀ kankan ìpínlẹ̀ any state kankan I've got evidences to prove and this your so-called ọba ó ti kọ́kọ́ ní problem pẹ̀lú federal government rí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ gbogbo wọn ni I don't want to put my mouth into it but nǹkan tó ń dùn mí nínú ọ̀rọ̀ yìí gangan ni wípé ẹ má sàsábẹ́ Yorùbá agitation ẹ má finger brain àwọn èèyàn pàápàá jùlọ ẹ̀yin tẹ́ pera yín ní agitator tẹ́ jẹ́ àgbàlagbà láàrin wa I don't want to be saucy but you push me to it. You know the truth. Gbogbo ẹ̀yin tẹ́ ń solicit fún ọba you know the truth. You know the deeper truth. You know but you fẹ́ máa finger brain wa do we look like kids to you people? The same thing tá à ń sọ wípé àwọn ẹni bí yìí ń ṣe àwọn àgbààgbà ìkà yìí tí wọ́n ń ṣe fún wa.
tí wọ́n ń ṣe fún wa lórílẹ̀‐èdè Yorùbá, ẹ̀yin náà wá wọnú agitation, Yorùbá agitation. Because of your age, you think we will respect you for your age. We will not respect you because number one, be respect wọnú Yorùbá agitation. We are talking about lives. We are not even talking about our own lives. The yet unborn generations. Don't fuck with it. Ẹ ò lè kan jókòó síbì kan torí wípé ẹ jẹ́ ọ̀rẹ́ ọba. Ẹ jẹ́ kòríkòsùn ọba, ẹ jẹ́ kinní kan ọba, ẹ jẹ́ kinní kan ìjòyè, ẹ jẹ́ so tá bá wá sọ̀rọ̀ nípa ẹnìkan wá bọ́ síta ọba wa ìgbà tí mo sọ̀rọ̀ ọba yẹn náà bó ṣe sáré lọ gbé wá ní ọjọ́ kejì nìyẹn. Ẹ sáré lọ gbé wá níjọ́ kejì, ẹ wá ṣe propaganda, ẹ sáré wá ṣe damage control. Ẹ wá ṣe damage control. Okay, Nemesis ti catch up pẹ̀lú ẹ̀. Ẹni tó gbá ìyàwó ẹ̀ tó gbá àbí whatever tó gbá, ó ti ready láti wo ojú ẹ̀, láti gbé náà wo ojú ẹ̀, láti lo everything against ẹ̀ pé yes you must pay me back. It's payback time. Let them go and yanjú ẹ̀ láàrin ara wọn, kì í ṣe nítorí ọ̀rọ̀ Yorùbá agitation. Tó bá pè wípé ó wà lọ́nà Aso Rock, wọ́n ti pè lórí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, ọba yẹn wọ́n ti pè ní Aso Rock, ọ̀nà Aso Rock ló ń lọ báyìí, kí ló kọ federal government pẹ̀lú ọ̀rọ̀ ọkọ àtìyàwó. A lot ló kọ federal government pẹ̀lú ọ̀rọ̀ ọkọ àtìyàwó because ó ní pending ẹjọ́ pẹ̀lú federal government. Ibi tí ọba yín tó good nínú scamming dé nìyẹn. He has stepped on a lot of people's toes. Let him be bold enough, be man enough, kó man up láti face gbogbo nǹkan tó ṣe. Ẹ má fi Yorùbá agitation, ẹ má fi kẹ́wọ́. Ní ìgbà tí ọjọ́ kìíní àná tí ẹ jẹ́ kí n ṣe example kékeré kan fún yín tí kí ló ti ń porúkọ ẹ̀. Gani Adams, ẹ jẹ́ mímí ò bínú, ẹ má worry. Ní ọjọ́ kìíní àná tí Gani Adams tó bẹ̀rẹ̀ sí ní ṣe bó ṣe wù ú, mo ṣi bárabá, mo ṣi bóróbó, mo sọ oríṣiríṣi sí torí wípé ó ṣe mistake. Ìgbà tó dẹ̀ di wípé ó ti wá sọ̀rọ̀ sókè, mo tún praise ẹ̀. Ẹ jọ̀ọ́ ńgbà tó tí Gani Adams ti wá sọ̀rọ̀ sókè báyìí tá ti praise ẹ̀. Ẹ jọ̀ọ́ kí ló dé tí wọ́n ṣe pé Gani Adams ní Abuja? Mo béèrè lọ́wọ́ gbogbo yín ni torí wípé ọpọlọ wa kò kí ń ronú dáadáa. Kí ló dé tí wọ́n ṣe pé Gani Adams ní Abuja pé kó wá sọ̀rọ̀ tiẹ̀ pé torí wípé nǹkan rope ẹ̀ fún nǹkan tí kò ṣe? Mo béèrè ní wọ́n ṣe sọ fún Gani Adams wípé scammer ni ó scam obìnrin, àbí Mojísọ́lá Olórùka àti Gani Adams wọn kì í jà nínú ilé wọn. Ó yá, this is the right time fún Mojísọ́lá Olórùka kó gbé Gani Adams lọ sí court now, kó gbé lọ sọ́dọ̀ federal government pé nítorí wípé ó sọ̀rọ̀ sókè fún Yorùbá agitation. Why are you mixing nǹkan tó ṣe mix? Kí ló dé tẹ́ ń ṣe rádaràdà tẹ́ àgbàlagbà yín ń ṣe láńgbàláńgbà tẹ́ ń sọ̀rọ̀ bí ẹni tó tẹ́ ń ṣe bí ìfètè gbómi ẹwà. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ nípa agitation ẹ sọ̀rọ̀ nípa agitation, tẹ́ bá fẹ́ agitate fún ọba ẹ agitate fún ọba lọ́tọ̀, because you people know each other. Don't ẹ má ever sweat ẹ. Gani Adams kò kí ń ṣe ọba, but ipò tí Gani Adams wà lọ́jọ́ tòní ní ọjọ́ tòní ó ju orílẹ̀ kémìtà yín lọ tẹ́ ń agitate fún. So at least tó bá fẹ́ mú Gani Adams ó yẹ kán lè rope ẹ̀. Mo bẹ̀bẹ̀ ni, mo béèrè lọ́wọ́ gbogbo yín ni, kí ló dé? So because they are under Yoruba agitation now, they are immune to all the rubbish they have done, all the crimes. So tó bá ti jẹ́ criminal tẹ́lẹ̀tẹ́lẹ̀, tó bá ti lè sọ wípé you are ẹ ti ń ṣe bí PDP àti APC nìyẹn. Tí PDP bá wà lórí oyè, tí ẹni tó wà ní APC tó bá ti rí pé PDP ló wà lórí oyè, wọ́n lè swap so that gbogbo crime wọn, they will forgive them all the crimes. So that is what you people mean wípé èèyàn tó bá jẹ́ criminal, ògbóǹtarìgì criminal gidi gan, ó yẹ kó wà lábẹ́ Yorùbá agitation. No. Take for instance, Bàbá Ìjẹ̀ṣà tí wọ́n mú lẹ́nu jọ́ mẹ́ta yìí tí wọ́n sọ wípé bóyá ó rape àbí kò rape. So tó bá yẹ pé Bàbá Ìjẹ̀ṣà ti ṣe show, ó ti ń pariwo Yorùbá agitation o, ẹ fún wa nílẹ̀ Yorùbá wa o, you will say they rope him. I'm asking you people, how do you people even think? Báwo lẹ ṣe ń ronú?
kò yé mi náà. So tó bá ṣe mú bàbá Ìjẹ̀ṣà yìí tí wọ́n sọ wípé ó rèpù ọmọ o, ó dáná gbogbo yín o, ó ti rèpù ọmọ o, gbogbo blogger gbé. I choose not to speak because kò kàn mí, Yorùbá agitation là ń sọ̀rọ̀ nípa. So you people will now say it's because of Yorùbá agitation tó sọ̀rọ̀ fún ni wọ́n ṣe lọ rọ́ọ̀pù ẹ̀ tó rèpù èèyàn. Báwo ló ṣe jọra wọn? Ẹni tó fẹ́ lọ rọ́ọ̀pù tó fẹ́ mú ọ̀rọ̀ èèyàn sí iwájú ìjọba àpapọ̀, ẹ jọ̀wọ́, ó ní evidence to prove against ẹni yẹn ni. I don't know how on earth you manage to link up things in your brains. I don't know. Mi ò mọ̀ bẹ́ ṣe ń ṣe ni mi ò mọ̀ ni. Kí ló dé tó yẹ pé the little energy in us tó yẹ ká máa fi solicit fún àwọn èèyàn wa, we want to divert our own attention to a hardened criminal like that. Not, I don't have anything against the Oba because mi ò dẹ̀ fẹ́ mọ̀. But the truth be told, why they fit divert àwọn èèyàn tí wọ́n solicit fún lórí shows, and please talk about the Oba o, so please talk about the Oba o, please talk about the Oba o. And in the first instance, I don't care. Ọba yín ní ilẹ̀ Yorùbá, ọba ò kì í ṣe ọba mọ́. Know you not wípé a lot of àwọn ọba yín wọn wọ̀ pẹ̀bí ni. A lot of àwọn ọba yín wọn jẹ́ ọba now. Baálẹ̀ ni a lot of them now. And this olórí ilé Kẹ́mta was a baálẹ̀. I don't have anything against it, but the truth be told, kí ló dé tó yẹ pé orí wa báyìí àkín fẹ́ a máa ń ṣorí kíkún with the truth. They naked him, they wọ́n ṣí orí ẹ̀ sí òkè. Olúwo yín kò ti wá láwàní ni. Ó wé láwàní náà àwọn ẹjọ́ nítorí Ọlọ́run kí ló ti bẹ̀ ṣẹlẹ̀? Because kò wọ ìpèbí. A lot of them wọ ìpèbí. Why are you people so gullible like this? Wọ́n ṣe ọba sí o, is an abomination o, is an abomination o. Is it not an abomination fún ọmọ ìlú láti kúkú yà lọ́wọ́ Fúlàní ni? Is it not an abomination fún ọmọ ìlú láti lọ sí exile, láti lọ jẹ adúró ní ilẹ̀ Benin ni? Is it not an abomination that you people cannot even farm on your farmlands? Is it not an abomination that you cannot even lè rí de bàbá yín lórí ilẹ̀ yín? Why is it that when it comes to Oba, you people want to you want die there? What's it happen? They swear for now. I don't want talk. I don't want vex. Why is it that a máa mú nǹkan le koko tó bá ti jẹ́ èèyàn gidi, èèyàn ńlá láàrin ìlú? So nítorí wípé wọ́n wà lórí oyè, wọ́n wà lórí ipò ńláńlá, àwa yìí ní kó máa trample on. So we cannot talk. Àwọn tí wọ́n pa yẹn ṣé kìí ṣe abomination ni wọ́n fi ń pa wọ́n. Ìwọ tó sá kúrò nílùú nítorí pé ebi ń pa ẹ́, nítorí pé o lọ wá greener pastures níta, is it not an abomination to them? Can't they be accountable for whatever they have done? Why must it be us? Why must we be always under them as their subjects? Are we their subjects? Ṣẹ́rú ni wá la jẹ́ sí wọn ni. Kí ló dé tẹ́yìn èèyàn ṣe ń ṣe báyìí náà? Kí ló dé pé òótọ́ ọ̀rọ̀ ó korò lára yín náà? Kí ló dé pé èèyàn ò lè bá yín sòótọ́ ọ̀rọ̀ náà? Kí ló dé pé àbòsí yín ó pọ̀ báyìí náà? Alábòsí ni yín náà. When it comes to Oba, you people want to raise your voices, your maggot mouth when it comes to Oba. But tó bá ti jẹ́ pé aráàlú ló kú ní kúyà, you will say, wọ́n ti pààyàn 20, wọ́n ti pààyàn 30, Ṣọlá wà ńbẹ̀ o, Àbẹ̀kẹ́ wà ńbẹ̀ o, Àjọkẹ́ wà ńbẹ̀ o. Nobody knows their names. So you cannot solicit for them individually, but you can solicit for a Oba that is even criminal. Let us get our facts straight. We are not all stupid. Kí ló dé? A dẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ tó bá ti jọ́rọ̀ Ọba. A gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́ náà. A gbọ́dọ̀, is an abomination kí Ọba ṣí orílẹ̀. Is an abomination kí wọ́n bu Ọba sí òkókun singlet. Is an abomination. But oh, really? But it's not an abomination to kill a pregnant woman and to rape her. It's not an abomination láti ṣá orí ọpọlọ àwọn tó ń lọ farm, tó ń till the land for you. It's not an abomination. You don't see that one as something you should sweat on. Mamma mia.
a dẹ̀ ń gbé nínú ìlú papọ̀ gbogbo wa dẹ̀ ríra wa ṣé ẹ wo àwọn tọ́lọ́run dá sínú ìran mi no I ask you a question ẹ wo àwọn tọ́lọ́run dá sínú ìran mi I must kill myself because ó ti associate pẹ̀lú ọba bó tó bá ti associate pẹ̀lú aráàlú kí ló kàn mí ẹni àmọ́rí ìbá àkú tẹ́nitẹ́ni tàkísà ń ta àtàn ìkà mà níyìn o ìkà níyìn ọmọ aráyé ẹ lé ẹ burú ẹ wicked mi ò kàn lè go into details ni mi ò lè is it a crime for those women to love somebody and that person in return tó bá yá tẹ́ bá jẹ́ ọkùnrin tẹ́ ẹ̀ rí oúnjẹ jẹ tẹ́ ẹ̀ rí nǹkan kan mu tí obìnrin ò lè associate pẹ̀lú yín torí wípé ẹ jẹ́ ẹni tí ò ní nǹkan kan ẹ máa sọ wípé olówó lobìnrin bá lọ obìnrin tún fowó bá yín ṣe ẹ tún ní kó mórí wá kó mọrùn kó fọrùn lẹ̀ ẹ wá sọ wípé kí ni àwọn obìnrin ṣe gan tí wọ́n fi ń gbá wọn ẹ ti gbàgbé wípé tí obìnrin bá fẹ́ ọkùnrin nígbà tí kò sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ àìmọye obìnrin tó ń fi gbogbo ìgbésí ayé ẹ̀ fẹ́ ọkùnrin tó ń fi ọlá àti ọlà ẹ̀ fẹ́ ọkùnrin ṣùgbọ́n tẹ́ bá wá rí èyí tó sọ wípé òun ò lè fi ọlá àti ẹ̀ fẹ́ ọkùnrin àfi tí ọkùnrin yẹn bá lówó lọ́wọ́ tóun fẹ́ gba owó lọ́wọ́ ẹ̀ then you continue to blame that woman wípé gold digger ni obìnrin ò kí ń nífẹ̀ẹ́ ọkùnrin àfi tó bá ti níṣe pẹ̀lú owó. When are you going to stop blaming our mothers? Why? When? Tí obìnrin ò bá lówó lọ́wọ́ tó jókòó ti ọkùnrin tó ń fẹ́ lójú tó ń fẹ́ nímú ẹ máa sọ wípé kò lówó lọ́wọ́ ẹ jẹ́ mi ó yé mi torí kọ́mẹ̀ntì kan ni mo ṣe ń sọ̀rọ̀ mo kàn gé lórí èfè ni because now the headlines of the news is love scam ẹni tó bá love scam ẹ̀ kọ́ lọ́jọ́ lọ fèsì ara wọn ẹjọ́ kí wá ní kí lẹ fẹ́ káwa obìnrin ṣe fún ẹ̀yin ọkùnrin alówó lọ́wọ́ àfọwọ́kẹ́ ẹ̀yin ẹ̀ gbá wa ẹ̀ lò wá ẹ̀ dọ́ǹpù wa tá a bá tún lówó lọ́wọ́ ta tún fẹ́ ẹ̀yin náà ẹ̀ sọ wípé gold digger ni wá kí lẹ fẹ́ ká ṣe fún yín ganan mo béèrè lọ́wọ́ yín ni obìnrin yìí náà ni we are always at the receiving end why are you people so selfish not all men but most men kí ló dé kí lẹ fẹ́ ká ṣe fún yín kí ni nǹkan náà èké ǹtẹ́ fẹ́ ká tún ṣe fún yín kí ló dé ẹ ti gbàgbé pé àwa nìyálàyà yín ni àwa la bí yín náà ara nǹkan tá a ṣe ń sọ nìyẹn pé tẹ́ ẹ bá ṣe oríire ọwọ́ wa ló wà tẹ́ ẹ bá tún ṣe nídàkejì ẹ̀wẹ̀ ọwọ́ wa náà ló wà kí ló dé why can't you respect us we gave birth to you people bá máa kú ni bá máa yè ní níjọ́ tá máa bí yín ọlọ́run nìkan ló lè sọ kí ló dé tó yẹ pé gbogbo ọ̀rọ̀ kì í ṣe lórí alábàáhùn wa we have to be at the receiving end we have to be the ones to be blamed for everything that goes wrong in a relationship we have to be blamed oroko ni orí fine boy ni orí gbá ni oráwo ni kí ló dé àwa náà ò fine tó ni ṣáwa náà jẹ́gẹ́ bí olóòórùn ni ṣáwa gan ò ṣe é rí ni kí ló dé kí ló ń jó yín lọ́wọ́ tí ò fi jẹ́ ẹ̀ fi jó lẹ́yìn ọkùnrin kí ló ṣe yín èmi ò sí láàrin wọn mi ò lè judge anybody bóyá scam ni bí wọ́n kò ṣe scam let them go and yanjú ọ̀rọ̀ ayé wọn tèmi nìyẹn ká má gbé sí ọ̀rọ̀ Yorùbá agitation ẹ má fi kú wo oorun ó jura wọn lọ ẹ jọ̀wọ́ nítorí Ọlọ́run ẹ̀yin àgbààgbà ìkà tẹ́yìn sọ pé ẹ̀yin agitate tẹ́dẹ̀ mú wa tẹ́yìn divide wa ẹ stop ṣe bẹ́ẹ̀ o Òṣàtọ́lá ò lè kò sí fún láti máa sọ̀rọ̀ sí anybody but ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ respect ara yín tẹ bá rí wípé ọba kan ọ̀rẹ́ yín ni ẹ fẹ́ solicit fún ẹ má máa attach ẹ̀ mọ́ Yorùbá agitation tẹ bá rí wípé ìjòyè kan ọ̀rẹ́ yín ni ẹ fẹ́ solicit fún bóyá ọwọ́ pálábá ẹ̀ padà sẹ́gi ẹ má attach ẹ̀ mọ́ Yorùbá agitation kẹ lọ jókòó kẹ kó ṣì lọ ẹ má fi agitation wá ṣe friendship ẹ má fi agitation yìí ẹ má fi distract wa thank you ìyá mi fún mi don't use it to distract us orí wa pé àmọ́ nǹkan tá à ń ṣe àdèmọ́bí tá à ń lọ ẹni tó bá hùwà ìbàjẹ́ kó lọ fèsì ẹ̀ let them be able to face their warrants ṣó ti ń yé yín bọ̀ ẹ jẹ́ kó lọ fèsì warrant wọn kẹ̀kẹ́ kó ṣì lọ tẹ bá máa ṣe agitation ẹ ṣe agitation
ara ń tà ń sọ náà nìyẹn gbogbo ẹ̀yin tẹ́ ń wà láti lẹ́yìn náà you have yourself to be blamed. A máa blame yín tá bá ní ká bẹ́ wọn wí àbẹ́ràn wí náà ẹ kàn máa réyàn tó máa wá ṣe show ẹ máa réyàn tó wá ṣe show ẹ máa bọ́ sábẹ́ you don't know what is happening nínú inner caucus now. Lórí ọ̀rọ̀ ọba yìí I have all the evidences, not one evidences, even his own video is with me. His own private video tó ṣe, he's got a lot of cases láti dáhùn lọ́dọ̀ ìjọba àpapọ̀. Ẹ jẹ́ kó lọ dáhùn ẹ̀ kò kàn mí, mi ò ní gbé bọ́ síta. I'm not a blogger, I'm not for him, I'm not coming personally for him because I don't know him. Ọ̀rọ̀ Yorùbá agitation ni mò ń ṣe, òun ló fà á kò kàn mí. Tó bá yẹ wípé bóyá mo fẹ́ ṣe blogger ni mi ò fẹ́ ṣe, tí bá ti ṣe pé mo fẹ́ ríra mi as blogger máa bọ́ síta máa gbé gbogbo ìdí ẹ̀ bọ́ síta, but mi ò ní gbé díẹ̀ bọ́ síta because kò wá fún mi personally. Ẹ̀yin ẹ jẹ́ kó ṣe show lẹ́ni kó sọ pé Òṣàtọ́lá personally ìwọ ni mo wá fún, èmi gan máa personally ẹ̀ àjọ máa personal ara wa ni, and he will never do it. Mo mọ̀ dáadáa kò ní ṣe because mo ti sọ ní ìsìn lórí ètò pé I have evidences to prove that he is a scammer. Plus his own personal video. I've got everything. But tá bá gbójú kúrò ńbẹ̀ a fẹ́ sọ anything sí. Tá bá gbójú kúrò ńbẹ̀ tá bá sọ wípé a ti ẹ fẹ́ sọ a fẹ́ gbójú kúrò ńbẹ̀ a fẹ́ gbalé sa gbójú yẹn o mean wípé a lè sọ̀rọ̀ sókè. But a ní ká ṣe nǹkan ká jàjàngbara ká jà professionally. Ẹ wò bala onísọ̀rọ̀ ọ̀rọ̀ asọ̀rọ̀ rẹ̀ bó bá ń pẹ́ wọ́n sì mí àtúlẹ̀ mẹ́ẹ̀nù débẹ̀. Bẹ́ẹ̀ mi á sọ pé bébí Òṣàtọ́lá bá ní mi ò ní sọ̀rọ̀ somebody else will say it of course. Kì í ṣe nǹkan tó bò ó ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ yìí ṣe rí ọ̀rọ̀ tí à ń sọ yìí ẹ̀yin ẹsẹ̀ tí máa mọ́kàn ẹ̀ calm down ẹ yé kánjú. Bóyá lórí Yorùbá agitation ló ṣe fẹ́ mú ọba yín o, bóyá kì í ṣe lórí ọ̀rọ̀ Yorùbá agitation o, blogger máa blog ẹ̀ ńjọ́kan ló máa jọ́kan ẹ lọ jókòó tẹ máa wá popcorn tí ìyá mi ìyáláyà ọmọọba Adéjọkẹ́ Adélànwá ẹ káàbọ̀ sórí ètò. I love you so much ìyá mi. Ẹ yé kánjú ẹ má kánjú Tolú ọ̀rán ìgbà ẹ̀ ò tó sè lọ́bẹ̀. Ṣó ti yé yín ẹ má kánjú lá ọbẹ̀ gbígbóná ẹ dúró ẹ jẹ́ kó tutù. Tí mi ò bá sọ̀rọ̀ lé lórí omi ni wípé other bloggers will not talk about it. They're going to talk about it. So what you are yearning to hear, tẹ́tí yín fẹ́ gbọ́ yẹn kì í ṣe ọ̀dọ̀ mi lẹ ti máa gbọ́ torí wípé kò kàn mí is his own personal issue. Mi ò lè wá treat ẹ̀ lórí social media. Àmọ́ ìjọ́kíjọ́ tó bá wá sórí ètò tó bá wá sórí social media tó ní ìwọ Òṣàtọ́lá màá ṣẹ̀ wá mọ̀ pọ̀ ọmọ kan ni èmi náà dẹ̀ wá jẹ́wọ́ ọmọ kan fún torí mi kì í ṣe ọmọ àlè. Ṣùgbọ́n mi ò ní gbé personal issue ẹ̀ bọ́ síta because èmi ọ̀tí ò ní anything personal but lórí ọ̀rọ̀ ajé Yorùbá agitation yìí kò síbi tí èmi àti èèyàn ò lè dé lórí ẹ̀. Kò síbi tí èmi àti èèyàn ò lè dé lórí ẹ̀. I have concrete evidences. Àgbọ̀n kò ṣe problem mi. Ṣó ti yé yín ẹ jẹ́ ká fìgbẹ́lẹ̀ fàgbépò. Àìmọye agbépò tó rẹ́dí àti gbégbẹ́. Shit business is a serious business lọ́dọ̀ àwọn tó ń lò ó. Ṣó ti ń yé yín? Lórí ọ̀rọ̀ Yorùbá agitation la wà yìí. Lórí ọ̀rọ̀ Yorùbá agitation òun la wà yìí. Ẹ má jẹ́ ká gba ẹni tó máa divert wa láyè. Àwọn tó bá solicit fọba ẹ jẹ́ kó solicit fọba, tó bá solicit fojú ẹ jẹ́ kó solicit gbogbo ibikíbi tó bá fẹ́ solicit fún ẹ jẹ́ kó solicit. Ihun tẹ́ fi ń divert ara yín náà ni ara tí mò ń sọ lórí ètò tí mo ṣe lálẹ́ àná nìyí tó yẹ pé ó dàbẹ́ ni pé mo fẹ́ máa bínú jù òun ló fà tẹ́jẹ̀ mi fi sọ pé ẹ̀jẹ̀ mi mo dẹ̀ parí show. Ká wí fún ni ká gbọ́ òun láwo wọn nílé alára ká sọ̀rọ̀ fún ni ká gbà òun láwo wọn nílé ìjẹrò àbí báwo ló ṣe ń pè é. So òun ló fà tó yẹ wípé I don't even know what word to use again. Mi ò fẹ́ bínú. Ẹ jọ̀ọ́ tá bá ń sọ pé à ń ṣe agitation, let us face what we are doing. Tó bá mú kí ló ti porúkọ ẹ̀ ọba Ọ̀yọ́ léni yìí tó bá mú ọba Lámídì Adéyẹmí léni wọ́n á gbọ́ nǹkan tó sọ náà wọ́n á mọ̀ nǹkan tó ṣe náà
ẹ ti gbàgbé pé ọba yín ti jẹ́ bẹ́ẹ̀ ó ti bí bẹ́ẹ̀ ni gbogbo wọn ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n ti bí bẹ́ẹ̀ náà let them go and face whatever they have to face there. alẹ́ èèyàn ní problem pẹ̀lú ìjọba àpapọ̀ ẹ̀ ń sọ pé Yorùbá agitation what has that got to do with us? What has that got to do with us? ẹ wá bọ́ síta a gbọ́dọ̀ ṣe rally ẹ̀yin àtàwọn wo níbo síbo fún kíni nígbà wo lájọ ń play love tankies tí màmá lọ máa agitate fún ọba èmi ìgbà tí kì í ṣe pé mi ò níṣẹ́ tí n bá níṣẹ́ tí màá ṣe màá lóògùn oorun màá sùn lọ. ẹ wò ẹ̀yin tẹ́ ẹ sọ pé ẹ dàgbà nínú agitation yìí ẹ wò nítorí Ọlọ́run ọba ẹ fàdé gbogbo àwa tẹ́ ẹ sọ pé akéré ẹ fàdé wa lórí ẹ má fi ọmọrogùn kẹ má fi ru àwọn ẹni ẹlẹ́ni lọ́pọlọ torí wípé lótìtọ́ kò sí ẹni tó máa rí ọba tó bọ́ síta pẹ̀lú bí màá yẹn ṣe máa ń sọ̀rọ̀ lórí show lórí fídíò ìsọnù tó máa ń ṣe 15 minutes we are ready to die you didn't die because of your crimes. You forgot. You are ready to die. Ó ti gbàgbé ni má jẹ́ ń lọ síbẹ̀ àní má jẹ́ ń sọ̀rọ̀ jù. We are not all stupid. Ṣó ti yé yín kì í ṣe gbogbo wa la stupid bíi ti yín. Kì í ṣe gbogbo wa la àmọ́ bó ṣe ń lọ. If we decide to keep quiet, just let us keep quiet. Àṣẹ òye mi ìyá mi Deborah let us keep quiet ẹ fàdé wa lórí ẹ má rò wá lẹ́nu ẹ má ní àròmọlà nìyí ẹ má gbọ́n tẹ apẹ́fẹ́ wí torí apẹ́ òní tí ó sọ ṣùgbọ́n tẹ̀yìn tèmi tẹ̀ ń sọ̀rọ̀ nípa Yorùbá agitation tẹ̀ ń jókòó sí ilé yín lórí irọ́ ìyá mi Ọmọlára Sunshine we are ready to die lórí irọ́ náà ni orí irọ́ ni. Ẹ̀yin tẹ́ ń jókòó sílé yín tẹ́ ń wò wá ẹ má jẹ́ kó máa fọwọ́ ròyìn lọ́pọlọ wípé nítorí pé ọba sọ̀rọ̀ fún wa wọ́n fi wá gbé lórí ní federal nìkan propaganda burúkú wọ́n fẹ́ sásábẹ́ Yorùbá nation agitation. ẹran ni mo fọwọ́ sọ kì í ṣe gungun ẹ̀jẹ̀ mi mo wà lórí ọwọ́ ẹ má wọrí ẹ ṣeun. ẹ wo ntí bíṣu ṣe kú àti bí ọbẹ̀ ṣe bẹ́ mo sọ fún yín wípé ẹ fìgbẹ́ lẹ̀ fàgbépo somebody will still come out to tell you full details how everything happened with the ọba and whoever to happen pẹ̀lú. Don't dare us àwa agitators. Ṣé gbogbo èèyàn tó bá ń sọ̀rọ̀ nípa Yorùbá agitation ló mìíràn tinútinú tọkàntọkàn ni kí ló dé tó yẹ pé we fall for their bait kí ló dé tó yẹ pé láíláí lover òun ni ẹ máa ń fọ̀ fún kí ló dé pé láíláí lover lẹ máa ń fọ̀ fún tẹ bá rẹni tó ń sòdodo ó máa dàbẹ́ ní wípé tiẹ̀ ti pọ̀ jù ó ti lè sọ̀rọ̀ ju gbogbo nǹkan ló yẹ òun náà ní ọmọ kankan kí ló dé tó yẹ pé you cannot accept the truth for once kí ló dé torí bó ti ń sọ̀rọ̀ Yorùbá agitation so you mean is for you 100%. How gullible can you be? How gullible can you be that you always need somebody to help your brain to think? How? For how long? Let my wising up. One day so we pay a fool at 40 is a fool forever. Ó dà pé yín kan ẹlòmíì nù wá ó fẹ́ fool forever. So because somebody is talking about Yoruba agitation, that is why you fall for every Tom, Dick and Harry lórí ọ̀rọ̀ Yoruba agitation. You fall for them because you go and watch their shows and you cannot even, after hearing whatever they have to say, you cannot even process it in your own brain to think and bring out the truth out of it. Why? Kí ló dé? Torí wípé ó ti ń sọ̀rọ̀ Yoruba agitation ṣé ó ti di ọmọ ìyá yín ó ti di ọmọ bàbá yín, you must die for him. Tó bá wá ń sọ lórí irọ́ ńkọ́ àní ọba yín ọba Tẹ́jú Oṣó. Let me just put it as simple as it is. Tó bá yá ẹ máa gbọ́. You hate me if you want, all you want. Tó bá yá ẹ máa gbọ́ wípé Yoruba agitation ẹ máa rí wípé abẹ́ ni ọba Tẹ́jú Oṣó wá sá sí to cover up for all his crimes. How na wan make I talk am again? How na want make I talk am again? You see person wey dey talk for agitation.
hey, you don't. I saw a bit before now. I can't use my brain, but now no one even use that brain again at all. Now won't be like that. Hey, because you don't talk for Yoruba agitation though. Hey, ọmọ ìyá wa ni o, àní filẹ̀ o, àní gbà o, àní ṣe o. Tẹ́ bá wá rí èyí tó yẹ pé ó nífẹ̀ẹ́ ní dénúdénú, ẹ ní kó lọ kú. Bẹ́ ṣe ń ṣe náà nìyẹn. Bẹ́ ṣe ń ṣe náà nìyẹn. Tá bá dẹ̀ ń sọ ẹ ní jẹ́ aṣọ náà. Tá bá ń yí bọ́rọ̀ báyẹn máa yí bọ́rọ̀ náà ni. Tá bá ń yí yín báyẹn ní yí. Torí bó ti ń sọ̀rọ̀ Yorùbá agitation does it mean tẹ́ bá rí oríṣiríṣi nǹkan tó yẹ pé agenda ẹlòmíì lábẹ́lẹ̀ nínú gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Mi ò fẹ́ sọ̀rọ̀. Lábẹ́lẹ̀ tó yẹ wípé èèyàn gbọ́dọ̀ bọ́ síta wá sọ. Ẹ máa sọ wípé ó lè ba ọkàn yín jẹ́. But you choose to listen to them, and even it's not even far-fetched. Ordinary listening to them, you would know who they are and what they are capable of. But you still need somebody that will come and say one sọ pé one wípé, so that you can find somebody to tag to it. Lágbájá ló sọ bẹ́ẹ̀, tàmídò ló sọ bẹ́ẹ̀, ṣùgbọ́n ìwọ ò lè forí ara ẹ rò wípé bẹ́ẹ̀ ló ṣe jẹ́. Yet you go to watch everybody's show, you cannot assess and process it, whatever they have said on their show. Now what for una? I don't tire. I tire for una. Ẹ wò mi ò fẹ́ sọ̀rọ̀ jù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú. Ẹ gbà mí mo ṣe rí lálẹ́ yìí, but we have to call a spade a spade. Tó bá ti di ọ̀rọ̀ pé ká sọ̀rọ̀ ó ń ká mi lára ó dẹ̀ ń dùn mí because in fact I don't even want to talk more than that. Because n bá ní kí n máa sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ just tired. I don't too tire for now. Ẹ wò ẹ gbà mí mo ṣe rí lálẹ́ yìí ó tọ̀rọ̀ ní ká má sùn. Mo ti sọ fún yín nìyẹn ẹ̀yin fúnra ara yín tẹ́ ẹ dẹ̀ mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti gbọ́rọ̀ ẹ gbé sọ́pọlọ. Ó dàbí ọ̀rọ̀ ìyá àgbà mi ni kò le jù ọ̀dọ̀ ọwọ́ ìyá àgbà ni mo dàgbà sí. Ìyá àgbà mi máa ní kúwọ̀ tó sọ̀rọ̀ jáde ó yẹ kó gbé sọ́pọlọ ẹ kó wò pé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí báwo ló ṣe máa rí. Kẹ́yìn náà tó lè gba ọ̀rọ̀ wọlé kẹ́ tó gbé mi hook line and sinker at least ó yẹ kẹ́ ẹ lè rò díẹ̀ náà. Ó yẹ kẹ́ ẹ lè rò náà. Kì í ṣe pé tí n bá bọ́ síta lé ní tí n bá sọ wípé ẹ̀yin ọmọ Yorùbá kinní kan ẹ̀yin ọmọ wa ṣe kinní kan ẹ jọ̀wọ́ ẹ wá wọn ṣe kinní kan ó yá gbogbo yín o ẹ lọ sùn ẹ gbọ́dọ̀ dìde lọ́la o gbogbo yín náà lọ sùn nìyẹn ẹ ní dìde lọ́la ẹ ní ó ṣàtọ́ láti sọ bẹ́ẹ̀ ẹ tiẹ̀ lè rò wípé kí ló yẹ tó ṣàtọ́ láti sọ pé ká lọ sùn ká má dìde lọ́la. Tí n bá bọ́ síta ní ìsìn tí bá sọ pé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jókòó kẹ́ máa wo fíìmù ni o ẹ lọ jókòó ẹ lọ máa wo fíìmù nìyẹn torí pé o nífẹ̀ẹ́ Òṣàtọ́lá. If you love me nífẹ̀ẹ́ mi mọ níwọ̀n so that n bá ṣe mistake wàá lè mọ̀ wípé Òṣàtọ́lá mo nífẹ̀ẹ́ o ṣùgbọ́n níbí you are wrong. Bó o nífẹ̀ẹ́ mi ò mí ní wípé o lè correct mi. Bó o nífẹ̀ẹ́ mi ò mí ní wípé tí bá sọ̀rọ̀ ó máa kó jẹ́. Bẹ́ẹ̀ ṣe ń kó jẹ náà nìyẹn tẹ́ máa kó gbogbo ẹ̀ jẹ ẹ máa kó jẹ títí ẹ lè dánú rò torí wípé ẹ nífẹ̀ẹ́ èèyàn. Mi ní kẹ́ má nífẹ̀ẹ́ mi dẹ̀ ní kẹ́ nífẹ̀ẹ́ mi bọ́ọ̀tì ọ̀rọ̀ ẹnu mi yìí ẹ máa try láti máa access gbogbo ọ̀rọ̀ ẹnu everybody. Kíní kan I love you like that o. Ó dìgbà tí àṣírí bá wá tú pátápátá lẹ ṣe máa mọ̀ pé so you have been a fool all this while. And most of you are always waiting for dìgbà tí gbogbo ẹ̀ bá ṣí yàkàtà. So you cannot even help yourself. Àsìkò gbà yẹn ó máa dàbí blow on your heart. Àwa dàbí ẹni wípé wọ́n blow ẹ láyà torí ẹ̀ mo ṣe máa ń sọ fún yín wípé èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí mo máa ń tètè nífẹ̀ẹ́ èèyàn ṣùgbọ́n tó bá ti di wípé mo ti ń rí nǹkan kan lára ẹni yẹn màá máa wò wípé dẹ́ẹ̀dẹ́ mi rà ọ́ màá máa súnfẹ́ nìyẹn díẹ̀díẹ̀ so that ijọ́ tí kinní yẹn bá máa wá báyìí kò ní dàbí ìgbà tó gbá mi lẹ́sẹ̀ láyà ṣùgbọ́n èyí ti yín ó dìgbà tó yẹ wípé at the end of it all tẹ bá mọ̀ pé so you have been a fool all this while tẹ máa ná hypertension jọ yẹn lẹ máa tó mọ̀ pé you
in fact wọ́n máa ń get yín torí pé password yín kò ṣòro rí password yín báyìí gba yahoo ló wà kò ṣòro rí wọ́n máa ń get yín gidi gan ẹ wo mi ní sọ jù bẹ́ẹ̀ lọ ẹ times gbogbo ọ̀rọ̀ tí mo sọ lálẹ́ yìí n tó bá wù yín kẹ times yẹ̀ sí torí wípé mo mọ̀ pé kàkà kẹ ronú sí right náà left lẹ máa ronú sí kàkà kẹ ronú sí left náà right lẹ máa ronú sí ẹ máa pò yìdàyìdà náà ni if you cannot help yourself I cannot help you ṣó ti ń yé yín ẹ̀yin fúnra yín lẹ máa kọ́kọ́ ranra yín lọ́wọ́ ẹ̀yin náà lẹ máa ranra yín lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe lọ́jọ́ kìíní àná náà nìyẹn ẹ máa ṣe bí pẹ́pẹ́yẹ ẹ máa kà bí ẹyẹ ìbákà títí GoFundMe lọ bó ṣe lọ àtìgbà tí GoFundMe ti lọ ní ìsìtálẹ́rí tó sọ̀rọ̀ nípa ẹ̀mọ́ wọ́n tì yín ẹ̀gá yín fẹnu kọ́lé ẹ̀gá yín fẹnu tú ẹ̀dẹ̀ ń tira yín tó bá ti tì yín báyìí ibi tó bá tì yín sílẹ̀ ń lọ ẹ̀ ń lọ gọ̀ǹgọ̀ṣú èjìbà rẹ bó ṣe gbọ́ tó náà ló gọ̀ sí ẹ̀ ń lọ nìyẹn gbẹgbẹgbẹgbẹgbẹ bí ẹdìyẹ gólóbà bí ẹdìyẹ gólóbà bí ṣe máa lọ nìyẹn tó bá ti tì yín tẹ bá ti rẹ́ni tó tì yín lọ live right báyìí ẹ̀ tẹ̀ níwò pé ok background check ẹni yìí tó ń tì mí lọ síbi báyìí kí ni nǹkan tó fi bẹ̀rẹ̀ kí ni ìpínlẹ̀ ẹ̀ mo fẹ́ rò ó désàlẹ̀ ṣé ẹni yìí ṣó mí wẹ̀ láti ilẹ̀ ni ẹ̀ nírò yẹn tó bá ti ní sòsé bí yìí ni ibẹ̀ lẹ́ ń lọ tó bá ti ní kinní kan ẹ máa sùn tẹ máa dorí kan bì kan ni kò tiẹ̀ ní sí kan nù yín tó máa gbọ̀yẹ́ pìpì tó máa tí yìí ẹ̀ máa sọ tó máa sọ fún wípé ibi tó ń tì mí lọ yìí o mi ò ní lọ bẹ̀ because mo ní ọpọlọ tí mo fi ń ronú mo lè dánú rò you don't think bí ọ̀rọ̀ grandpa ọ̀ràn mi ò grandpa máa ní I like critical thinkers think critically ẹni tó ń bá mi sọ̀rọ̀ yìí who is this person we do all gbogbo wa la máa ṣe mistake o ẹ má ṣì mí gbọ́ èmi kọ́ ni the best person nílé ayé yìí o gbogbo wa la máa èmi gan ti ṣe mistake dáadáa lórí ètò yìí lórí ọ̀rọ̀ Yorùbá agitation ṣùgbọ́n mistake tí mo ṣe lánàá mi ò ní tún padà wá ṣe lénìí then tí bá wá ṣe the same mistake tí mo ṣe lánàá tí mo tún nǹkan tó gbé mi ṣubú nínú Yorùbá agitation lánàá tó bá tún gbé mi ṣubú lénìí ẹ jọ kí lẹ máa pè mí mo mú ni ní àwọn fool ọ̀dẹ̀ òpònú súpọ̀ àrògòmù ló ń jẹ́ bẹ́ẹ̀ the same thing ó máa gbé ẹ ṣubú lálákọ̀ọ́kọ́ ó máa gbé ẹ ṣubú lẹ́lẹ́kejì ó máa gbé ẹ ṣubú lẹ́lẹ́kẹta ó máa gbé ẹ ṣubú títí ó dẹ̀ nílé fọpọlọ rò wípé kìíní tó ń gbé ẹ ṣubú yìí tó ń gbé ẹ ṣubú yìí tó ń gbé ẹ ṣubú kí wọn náà tiẹ̀ gbìyànjú kó gbé ṣubú lẹ́ẹ̀kan kó tiẹ̀ try bẹ́ẹ̀ sí ẹ nǹkan tó ń gbé ẹ ṣubú yìí kó gbé ṣubú lẹ́ẹ̀kan kó jẹ́ kó mọ̀ wípé wọ́n gan ti gbọ́n na láyé o anywhere you go I go ni bíkíbi tó o bá ti ń lọ ṣáà máa mú mi dání ẹlòmíì gan wá tún fi ṣe hand pause kò mind tó bá di wípé bóyá à ń sọ̀rọ̀ nípa Yorùbá agitation we have to always be careful because we are not even going to be selfish because of only ourselves. Remember, we are talking about unborn generation. Unborn generation. Tí n bá sọ̀rọ̀ Yorùbá agitation, mi ò tiẹ̀ kí ń wo àwọn ọmọ yìí. Àwọn ọmọ mi yìí mi ò ń ro ọmọ lórí tiwọn nìkan. Mo máa ń ro àwọn ọmọ tí àwọn ọmọ mi máa bí. Mo máa ń ro pé tèmi gan bá kú bí Ifá ṣe sọ wípé màá kú màá tún padà wá sílé ayé tí n bá tún padà wá sílé ayé ṣé mo fẹ́ padà sínú shit yìí ni. Gbogbo yẹn ni mo máa ń ronú gidi gan. Kì í ṣe nítorí wípé bóyá èmi ni mo gbọ́n jù bọ̀ títorí wípé I'm that kind of person. Ẹ jọ̀ọ́ ẹ má máa jẹ́ kó máa po sóbò fún yín kẹtẹ̀ sáré máa mú torí wípé òǹgbẹ Yorùbá nation ń gbẹ wá kò mí ní wípé káwa máa fall victim all the time torí wípé Yorùbá nation òǹgbẹ ń gbẹ wá kò mí ní wípé kó wá máa fi wá gbé kélé èdè kó gbá wa sọ́tún kélé èdè kó gbá wa sósì kélé èdè a máa poyì lójú kan náà ni kò mí nítorí wípé a fẹ́ gba Yorùbá nation bíi pé ká gbà lálẹ́ yìí láàárọ̀ ló ń ṣe gbogbo àkó mí ní wípé kẹ́nìkan kàn dé kó kàn wò pé òkè nítorí pé wọ́n fẹ́ gba Yorùbá agitation so I can finger that brain anytime kò mí tí Aláàfin Ọ̀fọ̀yọ́ bá bọ́ síta lẹ́ni tó bá sọ wípé Yorùbá agitation o òun fẹ́ fọwọ́ sí o I will monitor every step of it
because o ò lè wá lórí irọ́ kò wá fi ẹ mọ̀ wípé tẹ́ bá gba ẹnìkan láàyè láàrin ìṣẹ́jú kan sí ìkejì lórí ọ̀rọ̀ Yorùbá agitation ó máa bà gbogbo nǹkan tẹ́ gbogbo effort yín láti ọdún yìí á bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Just single mistake lẹ máa ṣe tẹ́ máa wò wípé nítorí wípé odindi ọba Lámídì Adéyẹmí ó ti sọ̀rọ̀ sókè fọ́rọ̀ Yorùbá agitation ó yá ẹ jẹ́ ká gbà wọlé o ó dẹ̀ máa wọlé ó dẹ̀ máa bàjẹ́ gbogbo nǹkan tẹ́ tí ń ṣe yẹn ó dẹ̀ máa ṣe wí ẹ dẹ̀ máa tún ó máa dàbẹ̀ ní pé ẹ máa tún wá bẹ̀rẹ̀ láti ìsàlẹ̀ pẹ́pẹ́. I don't want that. Mi ò fẹ́yàn tó máa dé lọ́sàn-án kan òru kan tó máa wá ba effort 20 ọdún jẹ́. Ìdí nìyẹn tí èèyàn máa fi ronú dáadáa torí wípé lórí ọ̀rọ̀ tá a wà yìí èèyàn gbọ́dọ̀ rò ó gidi gan kó tó lọ bá àyàn ṣe. Nígbà tó ọ̀rọ̀ gbogbo ilé ìṣẹ̀lẹ̀ náà ẹ ò rò wípé ẹni yìí o tó kàn dé lọ́sàn-án kan òru kan ó dẹ̀ yọ ṣọ́ọ̀kì ó yọ gbogbo ẹ̀ tí a máa bà gbogbo ẹ̀ jẹ́ ni ṣẹ́rí gbogbo owó tẹ̀ ń gbàjọ yìí gbogbo ẹ̀ la máa bàjẹ́ ẹ̀dẹ̀ play ẹ̀ dance to the tí wọ́n kọrin fún yín èyí náà ń jó jójó ẹlẹ́yà. Nígbà tẹ wá jójó yẹn tó tẹ jójó ẹlẹ́yà yẹn tó wá dá owó yẹn padà ní ìsìn ijó àjùmọ̀jó ṣé kò ju ijó tẹ̀yìn nìkan ó díjó tẹ̀yìn nìkan gbogbo àwọn tó dá owó tó mú súnkẹrẹ pàkẹrẹ ọkọ̀ tó dá owó padà ní ìsìn ẹjọ́ nítorí Ọlọ́run ṣọ́dẹ̀ bá yín dá sí mú mo bèrè ni ṣọ́ba yín dá sí mọ́ wọn bá yín dá sí ó ti kú ẹ̀yìn àti orí yín nìkan ṣùgbọ́n you still yearn for Yorùbá nation and they cannot do anything tó bá rí nǹkan kan tó yẹ pé ẹ fẹ́ fi máa progress tí wọ́n ní wípé káwọn dé káwọn fọ́ gbogbo ẹ̀ tú kọ́kọ́ finger brain yín kẹ́yìn náà dẹ̀ ṣubú kẹ ṣubú sí wọn lọ́wọ́ tẹ bá dẹ̀ sí ṣubú yakata ẹlòmíín nù yín kò wọ pátá kò wọ bra kò wọ kankan gbogbo ẹ̀ lọ́mọ máa wò ń ta afẹ́fẹ́ abáwá fẹ́ wọn máa rí fùrù adìyẹ yín lọ. ẹ jẹ́ ká máa wò ká máa ṣe sùúrù tó lọ́jọ́ ni kódà ó pè mí kó yẹ wípé ibi tá a ṣe dé yìí ká kọ́kọ́ rọra sẹ́ńtìmá mọ́kọ̀ ká máa wojú pé ká kàn rí ẹnìkan tó lè sọ wípé ṣe rí nígbà míì the fastest way láti get nǹkan gangan ni the fastest tẹ́yìn bá ń wò wípé bóyá ní ìsinyìí òun lọ sí ìyànà pájà ó dẹ̀ mọ̀ wípé láti àyòbọ̀ òun lọ sí ìyànà pájà ó dẹ̀ mọ̀ wípé láti dé ìyànà pájà ó gbúdọ̀ gba ìpájà ọ̀pẹ̀kí gbogbo bẹ̀ yẹn bàrúwá kó tó dé yànà pájà bọ́tí wọ́n tí ẹ o fẹ́ gun flight o fẹ́ sáré dé yànà pájà ìgbà míì tó bá fẹ́ gun kó tó fẹ́ gùn yẹn gan ló máa já ẹ bọ́ tó yẹ pé wàá máa roma about ni o ò ní dèdè débẹ̀ fastest way láti débì kan òun lè máa wá when you know there are due processes to everything you want to do in this life. Ọ̀rọ̀ yẹn dàbí ọ̀rọ̀ ọkọ mi ni èmi àtọkọ mi tí ọkọ mi bá ń lọ bìkan báyìí ọkọ mi máa ní ibi báyìí ni mo máa ń gbà o ẹni yìí ló máa ń bá mi ṣe kinní yìí o òun ni màá dúró de o èmi máa ní ṣèbẹ́ nìyí náà lè ṣe á ní ìwọ ló mọ̀ ń tiẹ̀ ẹni tẹ́mi mọ̀ pé ibi tẹ́mi mọ̀ wípé yes ó ti ń bá mi ṣe tipẹ́tipẹ́ ibi tẹ́mi mọ̀ wípé mo ti ń gbà tipẹ́tipẹ́ tí kò dẹ̀ kí ń kò kí ń dá mi dúró kò kí ń ṣe pé mo ti mọ̀ wípé 10 minutes màá débi tí mò ń lọ but èmi máa wá ibi tí màá gbàbẹ̀ tó yẹ pé in the next 6 minutes mo ti débi tí mò ń lọ at the end of the day ọkọ mi máa ṣáájú mi débẹ̀ at the end of the day mo lè ṣáájú ẹ̀ débẹ̀ gan tó yẹ pé ọkọ mi máa dẹ̀ débẹ̀ ó máa ṣe perfectly máa blame ara mi kí ló dé we yearn for it pé káwọn ọba aládé kan sọ̀rọ̀ sókè fún wa bọ̀ kò mean wípé kán wá sọ̀rọ̀ sókè fún wa kó tó wá máa finger brain wa kó wá máa mú gbogbo crime wọn kó máa lọ́pọ̀ mọ́ wa lábẹ́ èmi ò ní kẹ́nìbọ̀dì nínú gbogbo ẹ̀yin àgbààgbà yìí kẹ́ má gbé kó má di lọ́la kẹ́ má gbé ọba Tẹ́jú Oṣó síta pé kó wá ṣe what's it called kó wá ṣe damage control ẹ gbé bọ́ síta all you want but let me tell you one thing pé ọjọ́ kan àtẹ̀yìn àtọba ṣe ní damage control tẹ́ máa ń bí ọba bọ́ síta tẹ́ máa ń gbéjò òye bọ́ síta wá ṣe yẹn lórí show of shame tẹ́ máa ń ṣe yẹn ọjọ́ kan máa dé tó yẹ pé the damage will be very much uncontrollable and you will have to fall into it wọ́n tó lọ ń ṣe damage control fáwọn ọba torí pé ká pẹnu pọ̀ ká bá àyàn wí ẹ ò ní jẹ́ ká pẹnu pọ̀ ká sọ bá a lọ sókè ẹ̀yìn lè máa fà wá sílẹ̀
ọjọ́ kan ló máa jọ́kan fún gbogbo yín ẹ̀yin tẹ́ ń fi dúdú pe funfun fún wa ní ọ̀rọ̀ Yorùbá agitation tó ti yẹ yín kóbìnrin tàtọ̀rìn kọkùnrin tàtọ̀rìn ẹnìkan máa lómi lẹ́sẹ̀ jura wọn lọ Olódùmarè àtàwọn ìgbàlúmọlẹ̀ wá wọ ọlá wa tá à ń ṣe tinútinú tọkàntọkàn gbogbo yín pátápátá àṣírí yín ò ní bò láṣẹ Èdùmàrè gbogbo yín pátápátá tẹ́ ń gbénú òkùnkùn tẹ́ ń tafà sínú ìmọ́lẹ̀ Yorùbá agitation tẹ̀dẹ̀ sọ wípé àárín wa lẹ́wà àárín àwa sọ̀rọ̀sọ̀rọ̀ àárín ẹ̀yin tẹ́ ń wò wá ẹ̀yin tẹ́ ń agitate tẹ́ wà lórí gúrùpù tẹ́ ń parọ́ tẹ́ ń fi Yorùbá agitation tẹ́ fi ń ṣe ìfẹ́ tinú yín àṣírí yín á tú láṣẹ Èdùmàrè lọ́la àwọn ìgbàrúmọlẹ̀ àdàbí tó bá yẹ pé àwa tá à ń ṣe tọkàntọkàn tinútinú àsínbẹ̀ nìkan lóko àdàbí á dá torí pé àdàbí ó jà ó ju èpè lọ àwọn tó tẹ ilẹ̀ Yorùbá dó á dá fún yín ẹ wò ó àṣírí yín ò ní bò nígbà kankan láṣẹ Èdùmàrè Olódùmarè á wo àìsùn àìṣe kankan fún bá a ṣe sùn bá a ṣe wo lórí ọ̀rọ̀ Yorùbá agitation Olódùmarè á rò ó á fi mú ìdí yín á tú síta ní gbangba ẹ ṣẹ̀sín ẹ ṣẹlẹ́yà kódà gbogbo ẹ̀sìn tó yẹ wípé ẹ ò ní lè dìde kúrò ńbẹ̀ ẹ̀sìn tí ó yẹ pé kò lábùlà lẹ́ máa ṣe ẹ máa ṣẹ̀sín ni ẹ máa ṣẹ̀sín ni ẹ ṣẹ̀sín lójú gbogbo aráyé ẹ ṣẹ̀sín kọjá ibi tó yẹ ká ẹ ṣẹ̀sín dé gbogbo ibi tẹ́ ẹ ti níyì bọ̀ àti ibi tẹ́ ẹ máa níyì dé àti ibi tẹ́ ẹ níyì lọ ẹ máa tẹ́ kọjá abẹ láṣẹ Èdùmàrè àdàbí tó bá yẹ pé àfi mi ò fi inú kan àti ọkàn kan ṣe àti wípé àwọn kan wà láàrin wa náà tó tún fi inú kan àti ọkàn kan ṣe nìkan ló kù torí wípé ìkànnì ẹni bí ní ìkà dẹ̀ máa ka oníkà láṣẹ Èdùmàrè mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ torí pé mi ò fẹ́ bínú jù ó dàbọ̀ ẹ má bínú ẹ̀yin èèyàn mi tí n bá bí yín nínú ẹ má bínú ṣùgbọ́n I've had it up to here àwọn àgbààgbà ìkà yìí tó wá súnmọ́ wa tó yẹ pé èèyàn gbọ́dọ̀ bọ́ síta èèyàn gbọ́dọ̀ sọ we must say it one day and let me tell you something I'm keeping everything inside my stomach because mo mọ̀ wípé we have to choose bóyá Yorùbá agitation là ń ṣe àbí a fẹ́ máa ìjà tí ò dá lórí social media bá ṣe ń jà kí ló máa ń pè fracas kì í ṣe fracas là ń ṣe náà nítorí ẹ̀ ni mo ṣe máa ń wò wípé tí nǹkan mi bá ṣẹlẹ̀ I let it slide máa díjú máa fi rírí ṣaláìrí máa fi gbígbọ́ ṣaláìgbọ́ not because I cannot talk not because we cannot come out and start naming people name and shame but because of ẹ̀yin tẹ́ wà nílé náà ni nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní máa sọ ẹ máa ọkàn yín máa bàjẹ́ ẹ máa wò wípé ṣáwọn tó fẹ́ ṣe kinní kan ṣáwọn náà ní kinní kan ṣáwọn náà ní kinní kan ẹ̀yin ò dẹ̀ ní mọ̀ wípé we are doing it not because of us but because of you people so that ọkàn yín ẹ lè mọ̀ ẹ ṣeun ìyá mi Akíntúndé Fọláṣadé ó dàbọ̀ mo rí jù báyìí lọ.